náà ni àbáwọn èèyàn kan àròrí sọ ni àwọn èèyàn kan gbà kò yé mi àti sọ yẹn lọ́sẹ̀ tó kọjá àmọ́ dá sí o a fi yẹn sílẹ̀ ohun tá a sọ̀rọ̀ lé ní àṣálẹ̀ tèmi òun náà ni pé kí ló máa ń ṣẹlẹ̀ tí tàbá kú máa kọ́kọ́ sọ àwọn stages tí bodies wa tó máa go through àwọn stages tí body máa go through tàbá ti kú àmọ́ lẹ́yìn ìgbà tàbá kú kí ló wá dé táwọn kan wá ń jẹrà tó já sí pé lẹ́yìn bí ọ̀sẹ̀ mélòó kan oṣù mélòó kan àti rí ọlọ́dún mẹ́wàá rí àti rí ọlọ́dún mẹ́rin rí kí ló wá dé tí bọ́dì wọn ò fi jẹrà ṣáwọn ẹni yìí báwo ló ṣe jẹ́ kò yé mi ohun tí ìyá aládùkẹ́ ní ká gbé yẹ̀wò náà nìyẹn ohun tó lóyìnbó ń pè ní incorruptible saint bodies la máa pè é àwọn catholic náà ń pè wọ́n ní saint pé tó àwọn tó a bá ti sin tó já sí pé tó àwọn bíi fada àwọn bíi saint wọ́n máa ti sin wọ́n bẹ́ẹ̀ yẹn wọ́n bá gbókù wọn jáde 20 ọdún sẹ́ni ẹgbẹ̀rún ọdún sẹ́ni bí bọ́dì wọn ṣe rí náà ló ṣe máa rí tó já sí pé tó wọ́n wà nínú ìdẹ̀ra ọlọ́run wọ́n wà ní paradíṣe torí ẹ̀ náà ni ilé ayé yìí ò ṣe lè jẹ àwọn ara wọn ilẹ̀ ò ṣe lè jẹ wọ́n ṣe bó ṣe rí náà nìyẹn ẹjẹ́ àkókò bìló díẹ̀. pàdé mi nísàlẹ̀ pàdé mi nísàlẹ̀.